Akíra wa pé a kú òwúrọ̀ títò ní àkóbá òtí ojú ọjọ́ ṣe rí. A kú àkókò látòrí tí a bá wo aago tá a wà yìí àti wọnú ìyálẹ̀ta. Àsìkò wo ni Yorùbá máa ń pè ní ìyálẹ̀ta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. A ò sí lórí ètò ẹ̀kọ́ lówùrọ̀ títò ní. Tí ẹ bá fẹ́ mọ àsìkò tí ẹ̀dá máa ń pè ní àkókò ìyálẹ̀ta, ẹ pàdé mi lórí ètò tí ń bọ̀. A ó fúnra wa ní àlàyé nípa rẹ̀. Ní àná a ṣàlàyé fúnra wa lórí ọ̀rọ̀ àkúnlẹ̀yìn ẹ̀dá, báwo tí ẹ̀dá ṣe wá ilé ayé gbà. Ní òwúrọ̀ títò ní a ó tẹ̀síwájú nínú rẹ̀, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ ti mọ̀ mí ní ọjọ́ tó ti pẹ́, mi í ṣàìmọ̀ fólóko, mi í ṣàìmọ̀ fún alájò yín. Satar Akandé náà ní ibẹ̀ ní etí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí tí ń wá sọ́tún tí ń wá sósì. Fún ìdí èyí ẹ máa bá mi ká lọ, ṣùgbọ́n ṣíwájú kí tó tẹ̀síwájú mi ń sọ fún Prince Adékúnlé kó wọlé kó wá dá ní àráyá díẹ̀. Síwájú kí Prince Adékúnlé kó tó wọlé, àná a sọ̀rọ̀ fúnra wa lórí mo ní àná a sọ̀rọ̀ fúnra wa lórí ọ̀rọ̀ àkúnlẹ̀yìn ẹ̀dá. Léyìí tí mo ń sọ wípé tí wọ́n bá ń bi wá wípé kí nìkan tí a ń pè ní àkúnlẹ̀yìn ẹ̀dá, òun náà ni bí ẹ̀dá ṣe wálé ayé gbà. Àmọ́ gbọ́ táwọn nìkan máa ń sọ wípé kádàrá ń bẹ, àmọ́ gbọ́ táwọn nìkan máa ń sọ wípé àyànmọ́ ń bẹ, àmọ́ gbọ́ táwọn nìkan máa ń sọ wípé kankan ń bẹ tí ń jẹ́ àkọsílẹ̀. Gbogbo àwọn kíní yìí náà lápapọ̀ ni à ń pè ní àkúnlẹ̀yìn ẹ̀dá. Èyí túmọ̀ sí wípé gbogbo apáta bí a ṣe pọ̀ tó, ìkan tá ó dà ní ilé ayé àti yàn látòdì ọ̀run, ìkan tá ó jẹ́, ìkan tá ó mu, ìkan tá ó ná, ìkan tá ó lò bí a ó ṣe lo ìgbésí ayé wa gbà, àti ṣe kí ni, àti tó pọ̀lélédùà àti tọ́lọ́dọ̀ adẹ́dàá ká tó wá sí ilé ayé. Mo sì ń sọ nínú ọ̀rọ̀ mi lánàá wípé gbà tí à ń bẹ ní òde ọ̀run, tí à ń bẹ ní àlẹ̀ ọ̀run, a pín sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin léyìí tí a fi ṣe kíni, a fi tọrọ kan ní ọ̀dọ̀ elédùà ọba àdẹ́dàá. Mo sì máa ń sọ wípé ìkòrí àkọ́kọ́ ó ń sọ fún elédùà wípé kó fún àwọn ní àwọn kankan. Ìkòrí àkọ́kọ́ tí mo sì ń sọ yìí, òun náà ni àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ń ṣara wọn nígbà tá à ń bẹ ní òde ọ̀run. Látòrí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin náà ni a pínra wa sí ìgbà tá à ń bẹ ní ọ̀hún. Àwọn ẹni àkọ́kọ́ wọ́n lọ bá elédùà, wọ́n sọ fún elédùà wípé ó wù àwọn kó fáwọn lówó, ó wù àwọn kó fáwọn lọ́rọ̀, ó wù àwọn káwọn jẹ olókìkí káwọn sì bímọ. Kódà ó wù àwọn kó fáwọn ní àlàáfíà àti ẹ̀mí gígùn pẹ̀lú. Pàtí wọ́n sọ bẹ́ẹ̀ fún elédùà, elédùà ń sọ fún wọn wípé ṣé kan tán fẹ́ ni? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Elédùà ní òun yọ̀ǹda rẹ̀ fún wọn. Inú wọn dùn, ayọ̀ wọn sì kún. Elédùà sì ń sọ fún wọn wípé wọ́n ń lo ìgbésí ayé wọn pọ̀ lọ́dún kọ̀ọ̀kan, léyìí tá a mọ̀ sí 30 ọdún ni wọ́n lò ní orí ilẹ̀ alààyè. Lẹ́yìn ìgbà tí elédùà sọ bẹ́ẹ̀ fún àwọn ẹni àkọ́kọ́ yìí, léyìí tá a mọ̀ sí ìkórè àkọ́kọ́ yìí, wọ́n sì ń sọ fún elédùà wípé ọba àdẹ́dàá, ọba àmẹ̀dá, ṣó mọ̀ wípé gbogbo nǹkan tí a tọ ọlọ́dọ̀ rẹ̀ ní tana fẹ́ ṣe ní ayé ni 30 ọdún tó fún wa ká fi ṣe ní kò lè tó wa. Fún wọn lásìkò jà pẹ́ láyé ká bà lè rí gbogbo iṣẹ́ yìí náà ṣe. Àdẹ́dàá sì sọ fún wọn wípé tó bá jẹ́ nǹkan tí wọ́n fẹ́ nù ni òun yọ̀ǹda rẹ̀ fún wọn.
àwọn ìkórè yìí wá ń sọ fún Elédùà wípé ó wà wọn kí ó fún àwọn ní orúkọ kan. Adẹ́dàá wá ń sọ wípé orúkọ olówù wọn láti jẹ́. Àwọn ń sọ wípé àwọn náà wọ́n mọ̀ jẹ́ ẹni tó ṣe kíni, ẹni tó rí ilé ayé wá, ẹni tó ṣe kíni, ẹni tó wá sáyé, ẹni tó wá sí orí òde ayé, ẹni tó ṣe kíni, tó rí ilé ayé wá. Lẹ́yìn àwọn ìkórè àkọ́kọ́ yìí, lẹ́yìn àwọn ẹni àkọ́kọ́ yìí, àwọn ẹni kejì náà ṣe kíni, àwọn náà bọ́ síbẹ̀ léè tán sọ fún Elédùà wípé àwọn náà ń wá nǹkan kan tí àwọn ń tọrọ wípé kí ọba Adẹ́dàá kó ṣe fún àwọn. Kí nìkan tí àwọn ń tọrọ? Wọ́n ń sọ fún Elédùà wípé a ò délé láǹfààní láti fara ní àlàyé nípa rẹ̀ ní ojúmọ́ títòní. Tó bá di ojúmọ́ títọ̀la, a ó tẹ̀síwájú nínú rẹ̀. Èmi náà ni Satar Akandé, ìpàdé wa bí oyin o. Ó dìgbà.